ẹran tó bá dábànù náà ni wọ́n fi kú. ẹ ṣí ká wá sọ pé ìwọ ti gorí aláboyún nìyẹn. níbi tí bá wò mo láìkè obìnrin mi tiẹ̀. ewu lọ́rọ̀ láìkè obìnrin tó ṣó gbọ́n nǹkan tí bàbá ń sọ ni. kò tí ì yé mi náà bí a kàn lákọlẹ̀. wow baby. ọ̀tọ̀ ni rádàdà tó máa ń sọ tó máa ní mo fẹ́ rún ẹ kò yẹ mo fẹ́ jẹ́ ẹ ni. àtòtò àrèrè ẹ̀yìn ara àṣẹ lóòótọ́ ni pé inú ayé jìn ayé kọ̀ ayé ìfẹ́ wọn ra wọn. tọmọdé tàbí wàá bẹ̀rẹ̀ sí sáré àsápàdé. Getting Stroke syndrome becomes the order of the day. nínú ayé ìmísílẹ̀ wò látọwọ́ Lékan Látúnjí tẹ̀ kàn sára. nínú ayé will blow your mind ma. nínú ayé níbi tá gàdàgodo ògbé ti finú ara wọn. ayé àyèyé ayé màníkà o. ibi tá a bá fi yín sí ẹ kẹ́ ẹ dúró sí o ayé le. mi ò tí èkó tó tuntun bá ayé ìjọba èdè. tí o bá ti gba ilé tí wọn gbé tiẹ̀ kúrò bẹ́ẹ̀. mi ni mi náwó mi tí mi ná bó bá ṣe gùn mí ni mi ṣe lè náwó mi mẹ́ta nìyí ìwọ wá sọ́dọ̀ mi ayaya kí ló béèrè lọ́wọ́ mi tí mi fún ẹ. òye mo dẹ̀ ìwọ ọmọ rẹ ó dẹ̀ blade lọ́wọ́ kan pé blade yẹn ó rẹ yí kẹta tí yẹn bá tún sọ jí màá tún yí pọ̀. ọgbọ́mọ ọlọ́mọ jù sí kòtò tán ariwo wa tà láàlá nínú ayé ẹ wò yìí kẹ́ẹ̀rí báyìí ṣe ń fojú ara wọn gbolẹ̀ tí wọ́n ń para wọn lẹ́kún. nínú ayé mo wo sinimá nínú ayé mo gbóṣùbà káre fún gbogbo àwọn tó kópa ńbẹ̀. àwọn bíi Ọdúnladé Adékọ́lá Bímbọ́ Ọ̀ṣìn Lékan Látúnjí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ Ìdòwú Adénẹ́kàn Àǹtàlánìyàn Olúolówó Gẹ̀mọ́ Túndé Ṣóbáyọ̀ Amina Seidu Owólabí Àjàsá Tolú Kòkà Wùmí Ọlátúnjí Wùmí Ajíbóyè Ọláolú Ọlálẹ́yẹ Tọ́wọ́bọ́lá Akíntóyè Ọláyẹmí Jimoh. nínú ayé nínú ayé kí ló ṣẹlẹ̀ nínú ayé yìí tí bọ́lá ní ara máa sọ mí ni